alayhi wa sallam. ẹ bá mi yòǹbọ ẹ dáradára. Sallallahu alayhi wa sallam. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Alhamdulillahi rabbil alamin. ìyẹn ò tí ì lè kúrò mẹ́ díẹ̀ díẹ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Allahu akbar. tí a bá ti ní ògo ni fún Ọlọ́run lókè ọ̀run Allahu akbar náà ní ká fi sí. mọ̀ pé àṣẹ ohun yẹn ṣì máa wà ń bẹ̀. torí inú kìrìsìtẹ́nì náà la bí wa sí. kìrìsìtẹ́nì náà ni wá lákòrò dípẹ́ Ọlọ́run ṣe wà mú ìmọ́lẹ̀ dé. wípé ibi tí o wà yẹn o èmi ò mọ̀ wọ́n rí àfi kó kúrò ń bẹ̀. ó wàá tọ́jú ọ̀nà tí gbogbo àwọn òjíṣẹ́ tí ń bá bọ̀ látẹ̀yìn wá ó tọ́jú ọ̀nà náà lọ. That you should follow the way of all the prophets that we've been sending. Ní Ọlọ́run. That God is one. Jésù mọ̀ pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run. He just knows that God is one. Jésù ò bá wọn mọ ohun tó ń pè ní mẹ́ta lọ́kan. Jesus never know what is called God of three. Lẹ́yìn tí Jésù kúrò lórílẹ̀ ayé ní ọ̀rọ̀ mẹ́ta lọ́kan dé. After Jesus Christ left the earth is when they now brought the issue of God of three. Lẹ́yìn tí Jésù kúrò lórílẹ̀ ayé. I said that after Jesus Christ left on earth. Ní nǹkan tá à ń pè ní Kristẹni ṣe délé ayé. It was when Christianity now people. Nítorí wípé. Just because. Ìgbà tí Ọlọ́run rán mi níṣẹ́ sí ìjọ Kristẹni. When Almighty Allah have sent me this message to Christians. Iṣẹ́ náà kì í ṣe iṣẹ́ tí ó yẹ kí n jẹ́ fún ìjọ Kristẹni nìkan. This message is not something I have to deliver to only Christians. Gbogbo àgbáyé. A ó lọ sínú ìwé mímọ́ kí a lè gbọ́rọ̀ tí Ọlọ́run sọ fún wa nípa òjíṣẹ́ tó Jésù sọ pé ó ń bọ̀ lẹ́yìn rẹ̀. To the Holy Book, so as for us to listen to some. Gbogbo àwa tí a bá wà ibẹ̀ tí a bá jẹ́ Kristẹni tàbí tí a bá jẹ́ Mùsùlùmí tí a bá gbé Bíbélì dání jẹ́ ká ṣí Bíbélì wa kí a lè fi ẹ̀rí ọ̀rọ̀ yìí múlẹ̀ dáradára. All of us that are Christians and Muslims that we are on seat, if you are with the Bible, please open the Bible for us to be able to clarify what we want to say. Jésù sọ pé òjíṣẹ́ kan ń bọ̀ lẹ́yìn òun. Now Jesus Christ said that there is one prophet that is coming after me. Òjíṣẹ́ náà ni Ànábì Mohammed. And the prophet is Prophet Mohammed. Kí ló fà á tí Jésù ṣe sọ̀rọ̀ yìí gbà tó fẹ́ kúrò lórílẹ̀ ayé? Jesus Christ have said it before he left earth. Jésù ò ṣiṣẹ́ àṣepé yẹn ní àkókò náà lọ́hùn. He has not complete his own deed. His own task. Ọlọ́run wá sọ pé òjíṣẹ́ kan ń bọ̀ lẹ́yìn rẹ̀. Almighty God now lead him. Now told him to say that there is one prophet coming. Òjíṣẹ́ náà ni yóò wá parí gbogbo iṣẹ́ táwọn òjíṣẹ́ tí ń bá bọ̀ látẹ̀yìn wá. And this prophet is the prophet that will complete all the deed of the prophet that I've been sending. Òjíṣẹ́ náà ni Ànábì Mohammed. And the prophet is Prophet Mohammed. Bó tilẹ̀ jẹ́ pé bí Jésù ṣe sọ kọ́ ni wọ́n ṣe kọ sínú Bíbélì. However, it's not the way Jesus Christ have said it. It has been written in wọ́n fẹ́ fi àkọsílẹ̀ yẹn náà tako Ànábì Mohammed. They want to use that written word of God to go against Prophet Muhammad. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Jòhánù. Now let's go into John. Chapter 16. Chapter 16. Verse 5. Verse 5 to 13. To 13. Kí a gbọ́ tí Jésù sọ nípa Ànábì Muhammad. So as for us to listen to what Jesus Christ, Prophet Isa, have said about Prophet Muhammad. Ẹ tẹ̀síwájú wọn. Now. Èmi lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi. Jésù ló sọ̀rọ̀ fún wa yìí o. Kò sí ẹnìkan nínú yín tí yóò bi mí léèrè pé níbo ni ìwọ ń lọ. Ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín, ìbànújẹ́ kún ọkàn yín. Ṣùgbọ́n òtítọ́ ni èmi ń sọ fún yín. Àǹfààní ni yóò jẹ́ fún yín bí èmi bá lọ, nítorí bí èmi kò bá lọ olùtùnú kì yóò tọ̀ yín wá. Ṣùgbọ́n nígbà tí òun bá sì dé yóò fi òye yé aráyé ní ti ẹ̀ṣẹ̀ àti ní ti òdodo àti ní ti ìdájọ́. Mo ní ohun púpọ̀ láti sọ fún yín pẹ̀lú. Mo ń bọ̀, Jésù sọ pé mo ní ohun púpọ̀ láti sọ fún yín. Jesus Christ said that I have many things to tell you. Ṣùgbọ́n ẹ kò lè gbà wọ́n nísinsìnyí. Ó yẹ ò lè gbà wọ́n nísinsìnyí. But you won't take it now. Ṣùgbọ́n nígbà tí òun àní ẹ̀mí òtítọ́ náà bá dé yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo nítorí kì yóò sọ ti ara rẹ̀ ṣùgbọ́n ohunkóhun tí ó bá gbọ́ ni yóò máa sọ yóò sì sọ ohun tí ń bọ̀ wá fún yín. Ẹ jẹ́ ká sọ pé Allahu Akbar. Allahu Akbar. Jésù ní tí òjíṣẹ́ náà bá dé. Jesus Christ said that when the prophets come. Ó ní kò ní sọ ti inú ara rẹ̀ o. That the prophet will never say what is his own mind. Ó ní yóò máa sọ ohun tí ó bá gbọ́. That prophet will only be saying what he hear from Almighty Allah subhanahu wa ta'ala. Ó ní tó bá gbọ́ láti òkè ọ̀run ni yóò máa sọ. He will only say what he hear from the Almighty Allah. Ó ló dẹ̀ máa fi ọ̀rọ̀ ó máa fi wá mọ̀nà òtítọ́ gbogbo. And he will always guide us through. Ó máa sọ ohun tó ń bọ̀ fún wa. He will always tell us what is coming. Gbogbo ọ̀nà tó yẹ ká tọ̀ Jésù ló máa sọ fún wa.
The way that we will be following, Jesus Christ has said that Prophet Muhammad will tell us. bó tilẹ̀ jẹ́ pé nínú bíbélì However, in the Bible, wọ́n ti yí àkọsílẹ̀ níwọ̀nba díẹ̀. they have made some adjustments in the written words of God. pásítọ̀ tó bá sọ pé wọn ò yí kó máa bọ̀ bó wá béèrè lọ́wọ́ mi. Pastor that said that they've not made some adjustments can come and ask question. wọ́n sọ pé Jésù sọ pé òun yóò rán olùtùnú wá sí orí ilẹ̀ ayé. They said that Jesus Christ said that I will send a comforter. Jésù tí Ọlọ́run bá rán wá sórí ilẹ̀ ayé. Jesus Christ that Almighty Allah have sent. wọ́n ní Jésù sọ pé òun máa rán olùtùnú wá. They said that Jesus Christ said that he will send a comforter. bí Jésù ṣe sọ kọ́ ni. Nam? bí Jésù ṣe sọ̀rọ̀ yìí kọ́ nìyẹn. Okay, they said that is not the way Jesus Christ have said. Jésù ò sọ pé òun máa rán olùtùnú kankan wá sórí ilẹ̀ ayé. Jesus Christ did not say that I will send a comforter on earth. bí Jésù ṣe sọ̀rọ̀ yìí kọ́ ni wọ́n ṣe kọ́ sínú It's bíbélì. not the way Jesus Christ have said the word. kí ló fà á tí wọ́n fi ṣe yìí? Why? ohun tó fà á ni wípé The reason is wọ́n fẹ́ tako ànábì Muhammad. they want to go against Prophet Muhammad. nígbà tí ànábì wọn lọ dé sórí ilẹ̀ ayé. When the Prophet Muhammad have come on earth, ìdí náà ni wọ́n ṣe lọ yí àkọsílẹ̀ náà. that is the reason why they make adjustment on the word. kí a lè mọ̀ dájú pé bí Jésù ṣe sọ̀rọ̀ ẹ̀ sínú bíbélì kọ́ ni wọ́n ṣe kọ́. So as for us to know the truth, that is not the way Jesus Christ have said it. It's not the way Jesus Christ have said it. That is the way it has been written down for us to clarify. a lọ gbé ọ̀rọ̀ Jésù kan yẹ̀wò nínú bíbélì. We will check one of Jesus Christ's word in the Bible níbi tí wọ́n ti sọ pé where Jesus Christ said that. wọ́n ní Jésù sọ pé They said Jesus Christ said that ó rọrùn fún ràkúnmí it's easy for a camel láti wọ ojú abẹ́rẹ́. to enter through eye of needle. Jésù kò sọ̀rọ̀ báyìí o. Jesus Christ have not said that. bẹ́ẹ̀ kọ́ ni Jésù ṣe sọ. Jesus Christ have not said that. onílàákàyè èèyàn ni Jésù. Jesus Christ is a wisdom someone. ẹni tí Ọlọ́run fún ní ọgbọ́n ìmọ̀ àti òye ni. Is someone that God have given wisdom and knowledge. Jésù ò lè sọ pé ó rọrùn fún ràkúnmí láti wọ ojú abẹ́rẹ́. Jesus Christ can never say it that way. ẹ jẹ́ ká lọ sínú ìwé Luke. ẹ jẹ́ ká lọ sínú ìwé Luke chapter 18. Okay, let's go into the Luke chapter 18. verse 24 to 25. Verse 24 to 25. rẹ̀ bàjẹ́ gidigidi. ó ní yóò ti ṣòro tó fún àwọn tí ó ní ọ̀rọ̀ láti wọ ìjọba ọ̀run nítorí ó rọrùn fún ràkúnmí láti gba ojú abẹ́rẹ́ wọlé jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọ̀run lọ. wọ́n ní Jésù sọ pé ó rọrùn fún ràkúnmí láti gba ojú abẹ́rẹ́ wọlé. They said Jesus Christ said that it's easy for a camel to enter through the eye of needle. òjíṣẹ́ Ọlọ́run sọ tó jẹ mọ́ báyìí. Jesus Christ have never said that. ẹ jẹ́ àwa fún ara wa ẹ jẹ́ káwa náà fi òye wú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. We ourselves, please, let's just apply our wisdom. ìgbálẹ̀ ọmọ ìgbálẹ̀ kan ṣoṣo. ọmọ ìgbálẹ̀ kan ṣoṣo. A broom. kò lè wọ ojú abẹ́rẹ́ sódì kejì. It won't enter the eye of needle. kò lè wọ ojú abẹ́rẹ́ sódì kejì. It won't enter the eye of needle. wọ́n wá ní Jésù sọ pé. They now said Jesus Christ said that. ó rọrùn fún ràkúnmí. That it's easy for a camel. adúrú ràkúnmí. As camel is big. láti wojú abẹ́rẹ́. To enter through needle. ọ̀rọ̀ ilà ó takò làákàyè. It's against mentality. ẹ jẹ́ ká lọ sínú àlùkùránì kí a lọ gbọ́ bí Jésù ṣe sọ̀rọ̀ ìgògògò fún ààrẹ inú àlùkùránì. Let's now go into the Holy Quran, Surah Al-Araf, Quran a lọ sínú àlùkùránì chapter 7. chapter 7, verse 40. verse 40. ẹ jẹ́ ká gbọ́ bí ọ̀rọ̀ yìí ṣe ní ká wá wò tó mú òye wa nínú méjèèjì ẹ tẹ̀síwájú. dájúdájú àwọn ẹni tí wọ́n ń pe àmì wa nírọ́ àwọn ẹni tí wọ́n ń pàdé wa tí nírọ́ wọ́n sì fi ìgbéraga ṣẹ́rí kúrò níbẹ̀ a kò ní sí ilẹ̀kùn ọ̀nà sánmà fún wọn wọn kò sì ní wọ ọgbà ìdẹ̀ra àyàfi bí ìràkúnmí bá lè gba ìwò abẹ́rẹ́ kọjá. ẹni sùúrù bẹ́ẹ̀ o ẹgbẹ́ ohun tí àlùkùránì sọ bẹ́ẹ̀. Listen to what Quran have said. ó ní àwọn tí wọ́n ti takò ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ò ṣèfẹ́ Ọlọ́run ó ní àwọn oníṣílẹ̀kùn sánmà fún wọn o. That those people that they have go against the word of God. That we ó will ní never tó lè fẹ́ mú wọn wọ sánmà. heaven gate for them. àyàfi tí. That what can make them enter heaven. àyàfi tí ràkúnmí bá lè gba wọ abẹ́rẹ́ wọlé. Is when camel can enter through eye of needle. ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ yẹn ẹ rí pé ọ̀rọ̀ méjèèjì yẹn nísìnyí ọ̀rọ̀ kan náà ni àmọ́ ìkan mú làákàyè wá ìkan takò làákàyè.